Mọnde yìí ni wọn yóò gbé ọ̀pá àṣẹ fún Aláàfin Ọ̀yọ́ tuntun. Ọjọ́ Mọnde yìí, ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 tuntun yìí ni wọn yóò gbé ọ̀pá àṣẹ fún Aláàfin Ọ̀yọ́ tuntun Ọba Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé. Pẹ̀lú gbogbo ìbínú àwọn afọbajẹ kan nílùú Ọ̀yọ́, gómìnà Ṣèyí Makinde ti ní yẹ̀kínì kan kò lè yẹ ẹ́, kò sóhun tí yóò yẹ ìgbọ̀pá àṣẹ náà. Ọba tuntun náà yóò gbà lọ́jọ́ ajé yìí pẹ̀lú sàbúkẹ́ẹ̀tì pé òun ni Aláàfin Ọ̀yọ́ tuntun. Bí a ti ń wí yìí, ọba náà ti dé sí Nàìjíríà láti ìlú ọba, yóò sì wọ ìgboro ìlú Ọ̀yọ́ ní òwúrọ̀ kùtù níbi tí ayẹyẹ ńlá yóò ti bẹ̀rẹ̀ tí yóò sì gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí aláyélúwà ìlú náà. Ọmọọba Abímbọ́lá Ọ̀wọ́adé ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Makinde fọwọ́ sí, tí ìjọba sì kéde orúkọ rẹ̀ síta fún gbogbo ayé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 9 oṣù kínní ọdún 2025 yìí gẹ́gẹ́ bí ẹni náà tí yóò gorí àpèrè ọba Ọ̀yọ́. Ṣùgbọ́n lọ́jọ́ kejì ni 5 nínú àwọn 7 tí wọ́n jẹ́ Ọ̀yọ́mèsì tí í ṣe ìgbìmọ̀ afọbajẹ ìlú Ọ̀yọ́ jáde sí gbangba. Wọ́n ní ọmọọba Ọ̀wọ́adé tí gómìnà Makinde kéde gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ Aláàfin tuntun yìí, àpò ara ẹ̀ ló kéde orúkọ ọkùnrin náà sí, nítorí kì í ṣe ojúṣe gómìnà láti yan ọba bí kò ṣe afọbajẹ ìlú. Bẹ́ẹ̀ kì í ṣe àwọn tí àwọn jí afọbajẹ làwọn fi orúkọ náà ránṣẹ́ sí gómìnà, ó kàn yàn fúnra ẹ̀ lásán ni. Báṣọ̀run ìlú Ọ̀yọ́ Àgbàoyè Yusuf Akínadé ló ṣáájú àwọn afọbajẹ márààrún. Àwọn àgbàoyè 4 yòókù ni Wakil Akíndélé tí í ṣe Lágùnà, Hamsat Yusuf tó jẹ́ Akínikú, pẹ̀lú olóyè Wahab Oyètúnjí tó jẹ́ Aṣípa, àti olóyè Gbádébọ̀ Muftau tí òun ṣojú Alápínni. Nínú lẹ́tà tí àwọn ìjòyè yìí kọ sí gómìnà Mákindé nípasẹ̀ amòfin àgbà Adékúnlé Ṣọ́balójú tí í ṣe agbẹjọ́rò wọn, ni wọ́n ti sọ fún gómìnà pé kó yéé tan ara ẹ̀ jẹ. Ọmọọba Ọ̀wọ́adé tó fà kalẹ̀ yìí kò lè jọba, nítorí òun gómìnà kọ́ ni afọbajẹ tí yóò yan ọmọ oyè fún àwọn nílùú Ọ̀yọ́, àti pé ọ̀tọ̀ lọmọ oyè tí àwọn fà kalẹ̀ níta wọn. Ṣùgbọ́n ohun tí ìjọba ń tẹnumọ́ ni pé gbogbo èyí tí àwọn afọbajẹ yìí ń sọ àwáwí asán ni. Wọ́n ní owó tí àwọn kan nínú wọn ti gbà lọ́wọ́ ẹnìkan tó fẹ́ du oyè náà ni wọ́n ń torí ẹ̀ fapájánu. Iṣẹ́ owó wọn ni wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ ni EFCC sì ti wà lórí ọ̀rọ̀ wọn pé wọ́n gbowó lọ́wọ́ ọmọ oyè. Báwo làwọn yóò wá ṣe gbọ́rọ̀ sí ẹni tí EFCC ń lé kiri lẹ́nu? Wọ́n ní kò sóhun tí yóò yẹ ẹ́. Abímbọ́lá Hakeem Ọ̀wọ́adé yóò di Aláàfin Ọ̀yọ́ lọ́jọ́ ajé Mọnde yìí, ọjọ́ 13 oṣù kínní ọdún 2025 tuntun.